tí nǹkan kan bá wà nípa social media tí a mọ̀, nǹkan míì tí mo tún fẹ́ ká mọ̀ kún ìmọ̀ yẹn ni pé social media can be sweet and it can also be toxic. It's so toxic to the extent that kọ́lọ́n ṣàánú èèyàn ni. Fídíò yìí mo fẹ́ fi address àwọn single mothers nítorí wípé this particular point tí mo fẹ́ treat lórí fídíò yìí àwọn ló bá wí jù. Lórí fídíò tí mo ṣe tí mo pa comment section fún, mo sọ fún wa mo ní mo pa comment section yẹn láti protect àwọn obìnrin ni, kì í ṣe pé bóyá mò ń wò pé nǹkan táwọn kan fẹ́ sọ àbí nǹkan tán sọ. Comment section for in particular, comment section can be toxic that téyàn ò bá wà very careful èèyàn máa ṣe mistake. Woman kan narrate ọ̀dí ilẹ̀ fún mi, she's a single mother. Ó ní poster kan, ó ní content creator kan post iṣẹ́ kan jọ kan, that was around last year. Ó ní ó sọ̀rọ̀ nípa àwọn single mother káwọn wà careful pẹ̀lú àwọn ọkùnrin nǹkan kan. Ó ní so ọkùnrin kan wá lọ sí comment ẹ̀, ó wá lọ ní rárá o, ìgbà kan àwọ̀ kan èèyàn gidi lòun, gbogbo ọmọ tó ń fẹ́ single mother ní ẹlòmíì kan ọmọ 5 wá, ẹlòmíì kan ọmọ 7 wá, òun ti tán ìgbà kan àwọ̀ kan. Ó nígbà tó wá sọ̀rọ̀ yẹn, òun á wò pé èèyàn gidi mọ̀ lélẹ́yìí. Ó ní báwọn ṣe dọ̀rẹ́ nù. In fact kó tó di wípé ó ṣàlàyé bọ́n ṣe pàdé fún mi, ó kàn wá DM láti wá narrate ọ̀dí ilẹ̀ fún mi. Ó bọ́ sí time táwọn nude àwọn èèyàn tán blackmail ẹnìkan recently ń gbà yẹn. Wípé èèyàn kan tóun bá pàdé tó wà ní diaspora tó lóun fẹ́ fẹ́ òun, ó ló deceive òun débi pé school tọmọ òun ń lọ gan, ó ní kó ń lọ rèé withdraw ọmọ òun kúrò ní school yẹn, kó ń lọ fi sí school olówó tó tán lówó jù bẹ́ẹ̀ yẹn lọ. Ó lóun á wò pé tó nǹkan tó mọ̀ kan sí kọ́mẹ́ǹtì yìí ó tọ́ mọ̀ ní èèyàn gidi mọ̀ ní o. Ó nígbà tó yá àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe sex phone àbí phone sex ni. At the end of the day, ó nígbà tó ó láṣọ ń record àwọn fídíò yẹn sọ́wọ́ tóun ò mọ̀. Ó ní at the end of the day, ó padà ń fi àwọn núùdù yẹn ó fi blackmail òun débi pé òun ta fóònù òun ta gbogbo nǹkan tó ní, gbogbo capital òun tán. Ọmọ òun ní láti withdraw ẹ̀ kúrò ní school tó lóun fi sí yẹn, òun lọ fọmọ yẹn sí public school. Pé private school kọ́ sọ́ ń gbó tiẹ̀ lọ́mọ yẹn ń lọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀, but ńgbà tó ń mú kúrò ní school tó ní kóun fi sí yẹn, òun ò lè dá padà sí private school yẹn mọ́, ó ní láti lọ sí school ìjọba ni. Ó nígbà tó wá di pé òun bẹ̀rẹ̀ sí ń rù òun gbẹ. Ó lóun dẹ̀ jẹ́yàn kan tó yẹ pé despite pé òun jẹ́ single mother yẹn, òun ò kí ń ṣe wayward, òun gbájúmọ́ṣẹ́ òun dẹ̀ ń tọ́jú ọmọ òun. Ó ní ṣùgbọ́n grandma òun, ó ní torí nígbà tí mọ́mí òun bí òun tán wọ́n sí, grandma òun ló tọ́jú òun, ọwọ́ grandma lòun dàgbà sí, ló fi fàrìn àjò tóun rìn tóun fi lóyún ọmọ yẹn nílé ìwé. Eventually, ó nígbà tẹ́ni yẹn wá bẹ̀rẹ̀ sí blackmail òun tóun ò ní nǹkan kan mọ́. Ó ní torí òun wò pé ta lòun fẹ́ sọ fún tí ò ní sọ pójú kòkòrò ló sùn débẹ̀. And this person was acting like an angel nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ mọ̀. Ó lóun mọ̀ọ́mọ̀ fẹ́ buttress point yẹn lórí ọ̀rọ̀ pé comment section can be so toxic and deceptive. Gbogbo àwọn ọkùnrin tán lọ ń kọ kọ́mẹ́ǹtì pé irẹ́ ni àwọn èléṣe wọ́n ń wóbìnrin tí wọ́n gba pátá ń díẹ̀ ni. Tọ́rọ́ ti mọ̀ pé táwọn bá ti present ara àwọn bí áńgẹ́lì ń táwọn ò lè ṣe, táwọn bá ti láwọn lè ṣe, ẹ̀yin obìnrin tẹ́ ẹ jẹ́ pé ìfàǹfààní ló bòyá ẹ̀rọ wá. At the end of the day, ló mo béèrè mo ní kí ni duration ìgbà tó bẹ̀rẹ̀ sí blackmail lẹ sígbà tí ó tẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó ní bí 6 months. Mo ní àárín 6 months náà ló wá fọmọ sí school mi, ó ní ṣé mo mọ̀ pé one term is 3 months ní táàmù kan. So táàmù kan lọmọ yẹn lò nílé ìwé yẹn, ó lóun ti fọkàn sí, òun ti wà so committed. Ó nígbà tó wá yá ẹ̀gbọ́n òun kan tó jẹ́ civil defence, ó wá ní ọ̀rẹ́ tó jẹ́ àwọn police bí àwọn international police, pé kódà òun gan ó pẹ́ kóun tó mọ̀ pé police ni ọ̀nkù yẹn, àwọn police tó yẹ pé wọ́n ń wọṣọ. Ó ní ọ̀nkù òun yẹn tó jẹ́ civil defence yẹn lòun wá ṣàlàyé fún, ó ní because òun ti gbẹ́kẹ̀ẹ́gun, òun ò wá òkè mọ́, ṣọ́ọ̀bù òun ti tán lórí ọ̀rọ̀ blackmail. Ó ní òdẹ̀sẹ̀ tóun fẹ́ sọ fún kóun mọ́ tó lọ wà vulnerable. Ó lọ́nkù yẹn ló wá sọ fún ọ̀rẹ́ wọn tó jẹ́ ọlọ́pàá yẹn ló wá gba details ẹ̀, picture everything, àwọn náà wá lọ́nù DM ẹ̀ tán jẹ́ kó yẹ wípé tó bá tún threaten òun pẹ̀lú núdù yẹn pé àwọn á repatriate out of UK, kò dẹ̀ ní lè travel mọ́. Wọ́n dẹ̀ jẹ́ kó yẹ pé àwọn ò threaten ẹ̀ o, àwọn ò kó ẹ̀ yìí ṣe pé bóyá àwọn ń bluff ẹ̀ o, pé nǹkan táwọn lè ṣe ni. Ó ní nígbà tí wàhálà yẹn bẹ̀rẹ̀,
blogger tó post comment yẹn 6 months ago òun DM blogger yẹn ó tiẹ̀ tó bí oṣù kan kó tó respond ó lóun ṣàlàyé fún un ó ní yẹn dẹ̀ ní kò sí nǹkan tó kàn òun jẹ́jẹ́ òun lòun post òun ò matchmake yẹn papọ̀ so òun ò mọ̀ ọ́ rí òun ò mẹ́ni ti bí náà rí ó lóun dẹ̀ wá ní òkè òun report ẹ̀ fún as a case of blackmail ó ló bá ní kóun kọ́ lọ drop 300,000 náà kóun tiẹ̀ tó lè dáwọ́lé sẹ́yìn rárá kóun kọ́kọ́ lọ san 300,000 sákàǹtì òun ó lóun dẹ̀ ní 300 kọ́bọ̀ ó lóun kúrò ń bẹ̀ ó lóun live with that trauma till today ni ó ní ọlá wípé imagine tó bẹ́ẹ̀ pòun fúnra òun lòun lọ police station tóun lọ report ṣé mo mọ iye tán máa charge òun ṣóun máa lè pay charges yẹn ibẹ̀ ni mo ti wá béèrè pé ibo gan lẹ ti mọ̀ ló tó wá ní comment section nìkan ó sọ̀rọ̀ yẹn fún mi mo ka sára ńgbà tó bí ọ̀sẹ̀ méjì mo make update kan ìyá kan wá copy update yẹn wọ́n copy and paste ẹ̀ sórí page wọn directly word for word mo wá rí somebody that I know kì í ṣẹni tí mo ti rí lójú ayé o bẹ́ẹ̀ tí mo ti mọ̀ rí lórí cyberspace lọ on the screen ó wá ń lọ rè ń tẹ kọ́mẹ́ǹtì ó lọ rè ń white paint ara ẹ̀ pé èèyàn gidi lòun àìmọye ọmọ ọlọ́mọ tóun ti tọ́ mo dìídì lọ sábẹ́ kọ́mẹ́ǹtì yẹn wípé ìwọ tó jẹ́ pé olórí burúkú ni ọ́ tó ti bà yé àwọn obìnrin àìmọye jẹ́ you are white painting yourself like this as àtìgbà tí mo rí kọ́mẹ́ǹtì yẹn èèyàn 165 ló ti like yẹ ló ti like kọ́mẹ́ǹtì yẹn tí kọ́mẹ́ǹtì yẹn gangan ti generate ó ti ń lọ sí bí 85 still counting táwọn èèyàn ṣàdúrà fún tán ní you are an angel you are a good man mo wá lọ́nu díẹ̀ mu tiẹ̀ mo ní are you sure that you are this thing you claim to be mo ní báwọn èèyàn ṣe máa ń fall victim rẹ̀ mo wá relate ọ̀rọ̀ yẹn mọ́ story tí lady yẹn rọ fún mi pé comment section can be so toxic especially fáwọn single mother ṣe rí ẹ̀yin tẹ́ jẹ́ single mother gbogbo yín yányán lẹ́jẹ̀rẹ̀ ọmọ yín àwọn ọkùnrin wọ́n ti mọ̀ pé there is a vacuum in the life of your child tó o máa fẹ́ fill and in your own life wọ́n wá pretend bí n pa àwọn fẹ́ fill vacuum yẹn olórí burúkú lọ́pọ̀lọpọ̀ wọn o ọlọ́ọ̀bá ń gbọ́ wọ́n padà kó bá ọ yányán pátápátá porongodo ni òun ló dífá fún comment section mi tí mo pa tẹwàá lẹ́mìí rè gbé ni èébú kí lẹ fẹ́ bú èmi tí ń gbọ́ ẹ mọ iye tí mò ń gbà pa comment content creator tó bá ní monetization lórí page ẹ̀ tí ò ní violation kankan tí ò ní intellectual property violation tí ò violate community guidance Facebook per comment ó ní iye tí Facebook ó san apart from views so tí n bá wá pa comment section mi either good comment or bad comment torí ẹ̀ tí n bá ń ṣe show mo máa ń sọ pé both lovers and haters should drop comment is a plus for me tí n bá wá pa comment section mi ó mì pé mo fẹ́ràn àwọn gender mi ju owó lọ torí humanity first là ń ṣe ìgbà táwa bẹ̀rẹ̀ kò tiẹ̀ sí tó ń jẹ́ monetization ẹ wá ní people should be able to express their mind èmi tí mi ní ẹ má express mind yín bẹ́ẹ̀ èmi tí mo mọ̀ pé àléébù pé mo ní nǹkan tí Portable ṣe ọ̀fẹ́ mọ́sọ̀kùnrin tó lè ṣe àléébù ẹ̀yin ọkùnrin ní fídíò yẹn ń tú àṣírí mo dẹ̀ mọ̀ pé many of you will go under that comment to go and white paint yourself and a lot of obìnrin will fall victim I have to off the comment section ẹ wá rò pé ẹ̀rù yín ní bè mí kí lèèyàn fẹ́ sọ sí mi tí ń gbòrí please àwọn tó dẹ̀ jẹ́ single mother yìí ní target àwọn ọkùnrin olórí burúkú ọ̀pọ̀lọpọ̀ wọn single lady míì tó few of them náà can be victims but in a situation that anybody bá ní new there tó bá fi blackmail you have the right to report the person go and don't pay a dime to anybody in the name of pé bóyá o place the lọ́wọ́ o for victim. Nobody has that right to be blackmailing you with your nude out of the father trust. Ó ní dẹ̀ ní òun ò fojú kan ọmọ yẹn débi kan ẹni yẹn ó ní débi pé ọmọ òun ti wá build relationship pẹ̀lú ẹ̀ débi wípé ó nígbà kan gan wà tán ní misunderstanding tó tún sì pé òun bọ́mọ òun sọ̀rọ̀ tóun á wò pé tó ẹni tóun àti ẹ̀ ń jà tó dẹ̀ ń bọ́mọ òun sọ̀rọ̀ ó sì nífẹ̀ẹ́ òun náà ni àṣé gbogbo àwọn nǹkan yẹn they are strategies fún láti lè win ní trust òun ó ní nǹkan tó fojú òun rí òun become a skeleton ó fi picture ẹ̀ hàn mí ìgbà tó ṣì normal àti ìgbà tó ń go through wàhálà yẹn mo wá sọ pé ẹni tí mo mọ profile Facebook profile ẹ̀ tóun náà lọ ń ṣe bí èèyàn gidi tóun náà lọ ń post tó lọ ń kọ comment tó ń ṣe bí èèyàn gidi níbẹ̀ I now have to tag that person's comment and say that despite ipò mọ̀ pé lórí burúkú ni you are still presenting yourself as èèyàn gidi in order to deceive people in order to make people to fall victim. Ó lóun wá rí i pé nǹkan tí poster àjọ yẹn post yẹn gẹ́lẹ́ òun tó worst jù bẹ́ẹ̀ lọ tiẹ̀ pé ó kàn purọ́ ó kàn fi comment yẹn purọ́ ni débi wípé ó
tiẹ̀ associate o mẹ́yàn kan tó jẹ́ pé ẹniyẹn òun àtẹniyẹn mọ́ ń sọ̀rọ̀ létà lòun tó mọ̀ pé òun àtẹniyẹn wọn relate bí àwọn ẹ̀gbọ́n àdúgbò àwọn àbúrò àdúgbò ni ó dẹ̀ ti place lọ́wọ́ many single mothers like that they have fall victim of all these people. Ẹ wà mọ̀ ní torí èébú mi bá fẹ́ wá bẹ̀rù nǹkan wọ́n bá lé ẹranko tó níwo ní ọkàn èèyàn pàṣẹ bíi ti ìgbín ni mi bá tiẹ̀ wá fẹ́ bẹ̀rù nǹkan ẹ̀rù kọ́mẹ́ǹtì ni ó máa bà mí kí lọ́kàn mi kan tẹ́nibọ́dì fẹ́ wí. Mo sọ fún yín mo ní kẹ́ ẹ mọ̀ bá àbáyé àwọn obìnrin jẹ́ òun ni mo ṣe pa comment section fídíò yẹn torí mo mọ̀ wípé nítò tí n bá ṣì if I leave the comment section open a lot of obìnrin ló máa ṣìnà a lot of obìnrin torí ẹ̀ mọ̀ ní láéláé mi ò lè ṣe bẹ́ẹ̀ o ní 1950 mo tírèènì ọmọ ọlọ́mọ mẹ́jọ ní 1930 mo tírèènì ọmọ ṣé wọ́n gan jẹun ìwọ tó lọ fẹ́ tírèènì ọmọ ọlọ́mọ òun gan jẹun tó jẹun gan tó ìgbà wo lọ jẹun last. Àwọn ọkùnrin tó jẹ́ alálùbáríkà ọkùnrin gidi honestly they know they explain themselves. People wey good they know they talk you won't hear anything báyìí from their mouth. Bẹ̀tẹ̀ bá ti ráwọn olórí burúkú àwọn náà máa play victim. Mo wá béèrè lọ́wọ́ woman yẹn mo ní ẹni tó lóun tọ́ ọmọ rẹ̀ mẹ́rin tó sọ sí comment section pé ẹnìkan ọmọ mẹ́rin ló kó wá tó ń bá tọ́ yẹn ẹ̀yin ò béèrè pé ẹni yẹn ń kọ́ ni ó lọ sọ pé ẹni yẹn ti sá lọ fóun pégbà tó ń bá train ọmọ tí gbogbo wọn graduate tán ó ti sá lọ sọ́dọ̀ bàbá àwọn ọmọ yẹn ó wá jáun sílẹ̀ ó nígbà míì gan ìmọ̀ sunkún ẹlòmíì ò níyàwó tí ó lóun ò níyàwó. Mo níṣẹ́ láti ìgbà tẹ́ni yẹn ti wá lọ yẹn kò wá fẹ́ yàwó mi ó ní gbogbo nǹkan yẹn ò tiẹ̀ ṣí sóhun lórí pé because the way tó ṣe òun ti wà so committed pé ọpẹ́lọpẹ́ ọlọ́run àti ọ̀nkù òun àtọ̀rẹ́ ọ̀nkù òun yẹn lọ́lọ́run fi ṣe gàrí tíra òun ni ò tó blackmail òun mọ́. Then another thing is that if anybody is blackmailing you with your nude please go and report in any nearest police station or in any human rights office. Kò sẹ́ni kankan tó ní right to blackmail you with your private either picture or videos. And this one is not an avenue for anybody to be bullying or insulting anybody. Ṣé ẹ rí ayé yìí ẹni kòkó ẹ̀ bá yè ló mọ̀ lọ torí ẹ̀ la ṣe ń sọ pé tó bá ti lọ́kọ gbà fọ́lọ́run dúró tọkọ rẹ tí ọ̀bá ní ọ lára ìgboro ó wà toxic n tó ló fẹ́ sá fún yẹn ọlọ́mọ wájú ò lọ bọ́ sọ́wọ́ kó mọ̀ wá lọ di from fry pan to fire. Ṣóyé wa bẹ́ẹ̀ yẹn then àwọn tó jẹ́ pé wọ́n dá wà ní pẹ̀lú ọmọ God Almighty will ease your affairs. God Almighty will help you. Ìwọ̀nba ní kẹ́ ẹ mọ́ bìlífù pé bóyá ọkùnrin ni ó sọ fún problem yín mọ́ majority àwọn ọkùnrin yìí especially olórí burúkú ló pọ̀ jù ń bẹ́ẹ̀ àwọn tó fẹ́ frustrate ayé yín ló pọ̀ jù ń bẹ́ẹ̀ and be careful of comment section. A lot of people are fall victim sincerely many people ló ti fall victim. Ọlọ́run wá rí pé rán ló ń pa kò lè tọ́jú ọmọ ọlọ́mọ kankan ó nígbà tó ti ọkọ́ ní kò ń withdraw ọmọ òun kò ń school tó ń lọ kò ń fi sí another expensive school ní the beginning of the relationship yẹn pé òun tiẹ̀ ń rò pé ẹni yìí olóòótọ́ èèyàn gidi mọ̀ ní tòótọ́ ó ní bẹ́ẹ̀ tó gbà lọ́wọ́ òun pẹ̀lú blackmail àti gbèsè tó ń jẹ ó times 10 nǹkan tó ṣe fóun ó lọ́mọ òun gan ò lè padà sí common real private school ẹ̀gbẹ́ ilé mọ́ ilé ìwé ìjọba ló ń padà mú lọ. Please don't allow anybody to deceive you on comment section. Gbogbo àwọn ọkùnrin tán claim rama ẹ ṣeun gbogbo àwọn ọkùnrin tán claim èèyàn gidi tán fọ́ọ̀mù angel lórí comment yẹn olórí burúkú ló pọ̀ jù lẹ́nu wọn. Ẹlòmíì obìnrin tí wọ́n tún tàn jẹ because from that comment section ibẹ̀ lẹ́ti wọnú DM from the DM you enter messenger from messenger ẹ̀ dórí WhatsApp ibẹ̀ lẹ́ti mọ̀ ṣe camera down tó dẹ̀ máa record ẹ tí wọ́n ò ní mọ̀. In case anybody records you without your consent, please report. Especially ẹni tó wà ní diaspora. Ẹ mọ̀ pé àwọn blackmailer yẹn náà àwọn náà máa ń bẹ̀rù. They have their own fear too. Torí tán bá fi mú wọn báyìí with proof with evidence. Wọ́n á repatriate wọn out of ibi tán wà yẹn ni. Many of them 2 years renewal náà ń ṣe ẹlòmíì ò ní ìwé náà. Orí burúkú lẹlòmíì ń ṣe nílùú èbò. Pátá lẹlòmíì ń fọ̀ tó nù gbẹ́ náà. Bẹ́ẹ̀ ni ìkan ló ń ṣẹnu ṣàkàṣàkà lẹ́nu ọjọ́ mẹ́ta ìmúnikílẹ̀ ń gbé tẹ́ ń gbin. Many of us tá a wà nílé abẹ́tà yín. Ẹ kó ṣì dànù. So please single mothers and even single ladies be anybody tó ń crave you see if there is any tabani any crave ẹ jẹ́ channel craving wá sọ́dọ̀ Ọlọ́run let us crave more of God rather than craving for humans. Let's keep craving for God. There are a lot of things téèyàn lè ṣe tọ́nà lè ràn yàn lọ́wọ́ whereby even if God will send you and help he's going to come
you will know that yes, this is the Lord's doing. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe nice tó, you won't meet him single now. Tó bá yẹ bó ṣe claim ara ẹ̀ pé òun dá yẹn ló ṣe dá dénú. Ìsídà kó jẹ́ pé obìnrin wà nílé ẹ̀ tàbí kó jẹ́ pé irọ́ ni pa ó ń pretend ni. Tó bá dá dénú tó yẹn, ìsídà he has a wife or he is pretending. Ọkùnrin ó dá báwọn, obìnrin ó wà fílẹ̀. Ènìyàn ó wá káwọn ọmọ yẹn padà. Àwọn ọmọ 4 kẹ̀dẹ̀ sí bí kankan fóun lórí ibu olóṣì. Please. So comment tèmi pa, èmi ò ìṣèbẹ̀rù tẹ̀yìn. Tí n bá tan comment mi, I know how much I will make from even ordinary comment section. Mo pa nítorí wípé mo nífẹ̀ẹ́ àwọn gender mi ni. A rí comment òfò kan bí. A block ẹni ń sọnù ni. Yeah, I'm ready to go, please. Thank you. Yeah, the voice note was interrupted by a call, but I'm going to continue when I get home. A call came in and interrupted the voice note I was sending. So, because I wouldn't know if I was able to. Okay. All right.